Ẹ̀yin tèmi báwo ni ṣé dáadáa lẹ wà? Ṣé ó ń dùn? Ṣé ó ń dán? Báwo ni gbogbo nǹkan? Ẹ dẹ̀ kú iṣẹ́ lénìí. Mo rí fídíò kan wò ní o. Ẹ rí pé mo ṣe hùn. Àwọn tí à ń wò lójú screen yìí wọ́n ní pé ọkọ ẹ̀ pastor. Pastor ti mọ̀ wípé ìyàwó òun ń yànlè, pọ̀ kò fún lára. Ó ti mọ time tí boyfriend ẹ̀ ń wá. Bí mo ṣe gbọ́ èmi ò mọ̀ bí ó tọ́. Wọ́n ní ọkọ ẹ̀ lọ ṣe nǹkan. Wọ́n lè gùn bí máa gùn ní kan ṣàgàn, wọ́n ṣàgàn. Àwọn méjì ṣàgàn mọ́ ara kan sí pé wọ́n lẹ̀ pọ̀. Pastor mi rè o. Èmi ò support nǹkan tó obìnrin yẹn ṣe. Ṣé pastor ń ṣògùn? Ǹjẹ́ ó yẹ kí pastor lọ ṣe nǹkan yẹn fi ṣe bẹ́ẹ̀? Àbí ìgbà tó ti mọ̀ yẹn, ṣe bó yẹ kó lé obìnrin yẹn ni? Mi ò support obìnrin o. Ṣe bó yẹ kó lé nítorí pé ó jẹ́ pastor? Ó yẹ kó lé pé olórí ibú ọmọ àlè jáde kúrò nílé mi kan báyìí ló lóun ṣe. Bóyá ó dẹ̀ ti bẹ̀ lọ́wọ́ ìyàwó, ìyàwó ò jẹ́wọ́. Tí ìyàwó ń deny, but èmi rò pé ó yẹ kó lé. Àmọ́ ẹ̀yin obìnrin tí ẹ lọ́kọ nlé, tí ẹ tún lọ ń yànlè. O tún wá gbé ọkùnrin wá sórí bẹ́ẹ̀dì ọkọ ẹ, ó rí pé olórí ibú ọmọ àlè ni ẹ́. Náà ó ti bá ayé àwọn ọmọ ẹ jẹ́. Mo máa gbọ́ pé o ò mọ ọmọ ìyá lágbájá tó ṣàṣemáṣe ń bí tóun àti boyfriend ẹ̀ gùn pa òun mọ́ ni. O ti bá ayé àwọn ọmọ tó bí jẹ́. Tí ọkọ ò bá ṣe dáadáa, wá kúrò ní marriage yẹn ni. Náà tí ìwọ àti ọkùnrin yẹn tá láyé ẹ bàjẹ́, ayé ẹ ti padà bàjẹ́, ayé ẹ ti padà ta. O lọ́mọ, o lọ́kọ. O ò rí bí gbé boyfriend lọ wá jórí bẹ́ẹ̀dì ọkọ ẹ. O ti gbẹ̀gún. Ẹ̀gún burúkú ni fún obìnrin láti yànlè. Then láti gbé ọkùnrin yẹn wá sí lórí bẹ́ẹ̀dì ọkùnrin yẹn. Tí marriage ò bá pay ẹ, kò ń ṣe by force by fire, wá jáde kúrò níbẹ̀ ni. Náà o ti bá ayé àwọn ọmọ yẹn jẹ́, ayé ẹ gan ti padà ta. Náà kò sí ẹni tó rí fídíò ẹ bó ṣe ń fly kiri orí Facebook. Ó ga o. Ẹ jọ̀ọ́ ẹ bá ń share ẹ.